Ẹ káàbọ̀ sórí ìkànnì iṣẹ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi a sì máa play fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment so that ẹ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí fídíò iṣẹ́ fídíò tí mo sọ pé wà lẹ́gbẹ̀ẹ́ mi àwọn àṣírí pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ tó wà nínú fídíò yìí àwọn àṣírí tó yẹ pé lẹ́yìn tó bá ti gbọ́ ẹ máa sọ pé nǹkan ń lọ nínú yìí àwọn àṣírí tí mo sọ̀rọ̀ obìnrin tó wà nínú fídíò tó sọ̀rọ̀ yẹn àwọn àṣírí kan ni ó sọ tí àwa ọmọ Nàìjíríà tá a mọ̀ máa ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò ẹ jẹ́ ká wo fídíò. Ẹ káàárọ̀ ẹ káàsán ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Ẹ káàsán ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. God bless you as you joined in. Bola Aziz Azumori, God bless you. Gbogbo ibi tí ẹ bá ti ń wò mí ni mo ti kí yín pátápátá. Purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá òun ní táìtù tí a gbé síta. Purọ́ níyì ẹ̀tẹ́ ló mú wá. Yorùbá bọ̀ orúkọ tèmi ò yí padà. Adébímpé Alasoadura lórúkọ mi. Lórí ìkànnì lónìí Yorùbá bọ̀ wọ́n sọ wípé tírọ́ bá lọ lógún ọdún wọ́n ní ọjọ́ kan ṣoṣo lóòótọ́ máa mú. Tí ọmọ aráyé tí wọ́n bá ń pe ìkan máa ń kí ẹ pé yéè bàbá rere màmá kẹ̀ lórí tó jẹ́ pé irọ́ dẹ̀ ló ń pa tí wọ́n fúnra rẹ̀ mọ̀ ọjọ́ kan ṣoṣo àṣírí àtú Káyọ̀dé síta wáyé láti Dublin. Ẹ bá mi ṣí àìtò yìí ẹ jẹ́ kó wọ ìgboro ayé lọ. Tó o bá dẹ̀ jẹ́ olùbíkúlùbẹ́ tó wà ní abẹ́ yìí tó wà nínú òkùnkùn tó ń tafà sí ìmọ́lẹ̀ Akílúọlá Abímbólú, God bless you. Ẹni ìjà ò bá Ọlọ́run jẹ̀dá lọ ẹ káàbọ̀. Tó jẹ́ èèyàn tó jẹ́ pé ó jẹ́ èèyàn ibi ọmọ kékeré ni ẹ́ tó jẹ́ èèyàn ibi tó ń purọ́ kiri tó ń purọ́ tó ń ṣàbíkiri jẹun. O lè rò pé o jẹ lọ lónìí ṣùgbọ́n wà láìtàláì ní orúkọ Jésù Kristi. Ṣòrí ńgbà tí ọwọ́ ṣẹ̀kùn Ọlọ́run bá tẹ̀ ẹ́. Adijat Orítókẹ́ Ọlálùdé, Olúṣọlá Yusuf sister mi how are you ṣòwàpá, Lizzy Tèmítọ́pẹ́ Lizzy báwo ni ṣé rí wọ́n máa mú ẹ ṣẹ̀kùn báyìí ni tó ń parọ́ tó lọ ń sunkún tó ń ṣoríṣiríṣi. Sórí Ọlọ́run adákẹ́dájọ́ ni o. Ní orí ètò yìí mo bẹ̀ yín ẹ̀yin ṣe wà lórí ètò yìí Ayọ̀ Idris how are you. Ẹ ṣáà máa farabalẹ̀ kẹ́ máa gbọ́ ohun tí mò ń sọ. Ní ayé ọjọ́ òun ọmọ kan wà ní orí ìkànnì yìí tó jẹ́ wípé ìyá ẹ̀ sunkún ó ló máa ní rédíò station ìyá ẹ̀ sun ẹkún ó ní òun máa rí tó máa ní rédíò station
mi máa ní rẹ́gẹ́dẹ́ yọ. Tó dẹ̀ jẹ́ pé ibi ló fi ń sọ fún gbogbo àwọn tó fà á lọ́wọ́ gòkè. Ẹnikẹ́ni tó bá fà ẹ́ lọ́wọ́ gòkè tó o bá fi ibi sọ fún, Ọlọ́run ọba ń wù ẹ́, á wù ẹ́. Nígbà míì wà tó jẹ́ wípé ó máa ń pẹ́ kó tó yéèyàn. Irú ọmọ bẹ́ẹ̀ àwa náà ti pè wá sórí ìkànnì rí. Ó ń tajà, abarajà, ó ń ṣe gbá gbogbo sí kan tá a bá ṣe. Nígbà tó máa yí birikiti, ó bú wa, ó fi wá wé ṣenge. Thank you Aniki Badmus, God bless you, I love you. Bọ́lá iná gbogbo yín ni mo kí pátápátá. Ṣé rí ìfọkànbalẹ̀ ní tó bá ti fi rẹ̀ lọ́kàn balẹ̀. Bàbá mi Dayọ̀ Ṣógúnlẹ̀, ẹ káàbọ̀, ẹ ǹlẹ́ sà, God bless you. Ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ìyá ẹ̀ ké kọ́ gbà wọ́, ó máa ní radio station, ó máa ní television station, yé. Wukasat Kẹ́hìndé, Ige, Fọláṣadé, Ọlálẹ́rù, how are you? Ní orí ìkànnì náà la wà. Ọmọ náà ó burú, wọ́n pè ní èṣù of London. Ṣéyàn gidi náà wá máa ń pè ní èṣù of London, kì í ṣèyàn gidi. Àwa ń gbà náà ojú wa dúdú, ṣùgbọ́n tí wọ́n bá lọ lógún ọdún bí mo ṣe kọ́ sọ síwájú, ọjọ́ kan ṣoṣo lóòótọ́ máa mú. Irú ọmọ bẹ́ẹ̀ àkìrí níbi nǹkan tó dáa, níbi ká purọ́, ká takoni, ká sọ nǹkan tí ò dáa, ká sọ sínú ayé ènìyàn. Irú ọmọ bẹ́ẹ̀ ni ọmọ burúkú, ìkejì ajá. Kò sẹ́ni tí ò tí ì bú lórí ìkànnì. Mohon, how are you? Kọ́láwọlé Adégbìtẹ́, how are you? Kò sí ẹni tí ọmọ náà tí ì bú lórí ìkànnì yìí. Ó ṣe àwa irú àwa ya ti fìgbà kan kò ń ṣe ṣó mẹ́rin, kì í ṣe ṣó márùn, kì í ṣe ṣó mẹ́fà láti fi gbé àdúrà dìde fún. Ọmọ náà a máa taṣọ, àfọwọ́ wàrà aṣọ, kò fún wa kọ́bọ̀ rí, àgbà kankan lọ́wọ́ ẹ̀ rí o. Káwọn sọ pé àbóyá nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ̀ ni. Káwa máa gbé àdúrà dìde. Ká máa gbé àdúrà dìde nígbà tó jú dúdú. Ọmọ burúkú, ọmọ lásán tó jẹ́ wípé kò lè ṣoríire. Àtúbọ̀tán ẹ̀ ò lè dáa. Ìyá ẹ̀ ò lè jèrè ẹ̀. Gbogbo nǹkan tó tara ẹ̀ jáde ò lè jèrè ẹ̀. Ká wá gbọ́ pé irú ọmọ bẹ́ẹ̀ ló ń wá ìṣubú irú àwa báyìí. Abú ni, ó bú mi, mo bú ẹ. Ó wá lọ ń parọ́ kiri. Ó wá dí mi débi tí mo ti ń ṣiṣẹ́, tí mo gbaṣẹ́ sí. Ó ṣàìmọ̀páyé ẹ̀ ò lè dáa. Nígbà tẹ́mi ń ṣe nursing tèmi ní Republic of Ireland, 7,144 euros ní owó school. Mi ò gba kọ́bọ̀ lọ́wọ́ ìjọba. Ìjọba ò support mi ní kọ́bọ̀ láti fi lọ sí school yẹn. Irú ẹ wá dìde, ó wá lọ sí nursing council, ó wá lọ purọ́. Ìwọ lóyún o, èmi mọ ọkọ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o, èmi àtọkọ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a lọ team up. Ibi tán bá ti parọ́ sí, Ọlọ́run ò sí ńbẹ̀. Ìwọ olórí burúkú, ìhòhò ẹ jáde ní orí ìkànnì. Ìwọ ló fi ọwọ́ ara ẹ sẹ́ndì ìhòhò ẹ sí ọmọkùnrin tí o ò rí rí, kẹjọ ń sọ̀rọ̀ ní orí social media. One way ìhòhò ẹ jáde. Olórí burúkú kẹjọ ń ṣe pọ̀, kẹjọ ń purọ́, tó kọ́kọ́ gbé mi lọ sí NMC. Olórí burúkú olòṣì tó ń gbé ní Grace
torí ní orí ìkànnì mi ní dárúkọ èèyàn kankan ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín kì í ṣe tìbẹ̀rù o ṣùgbọ́n torí pé mi ò fẹ́ fún ẹ ní àwọn nǹkan tó jẹ́ wípé ó máa mú ẹ ta haha. olórí burúkú yẹn tó gbé ní Grace tíyàwó tiẹ̀ náà di nọ́ọ̀sì ń sìn tó wá ń protect ìyàwó tiẹ̀ tọ́lọ́run ṣe àárín yín tí ò ní dáa bí Ọlọ́run ṣe máa ṣe àárín èmi àti ẹ náà nìyẹn tí àtúbọ̀tán ẹ ò ní dáa. olórí burúkú yẹn ló kọ́kọ́ pé NMC ní 2020 or thereabout, you know. nígbà tó pe NMC ó gbèrè ìtìjú bọ̀ ń bẹ̀ ìwọ fúnra rẹ̀ ń sìn náà ó tún pe NMC ó tún gbèrè ìtìjú ó wá ń purọ́ kiri ó lọ rojọ́ òun ti police station kan bọ́ sí kejì ó ní wọ́n gbé hòhò ẹ jáde bọ́ba ayé ò rí ẹ ọba ọ̀run ń wù ẹ́ ó ní wọ́n gbé hòhò ẹ jáde o ìwò tó jẹ́ pé wọ́n fúnra rẹ̀ ló fi ọwọ́ ara ẹ gbé jáde tó tara ẹ lọ́pọ̀ tó lè rí ara ẹ rà lọ́wọ́n wo mi kó tú mi wò Adébímpé Alasoadura lórúkọ mi ò ní nǹkan méjì tí mo gbójúlé ju Ọlọ́run lọ tó bá wá jẹ́ wípé ìhòòhò ẹ o àgbéjáde lóòótọ́ àti òdodo tá a fi hàn báyìí lórí ìkànnì tí ń gbé sórí péjì mi tàbí any of my pages mẹ́ta ni mo ní Faramade Alasoadura initiatives Adébímpé Alasoadura àti Adébímpé JP Alasoadura tá gbé òwò ẹ jáde tí kì í ṣe ìwọ ló gbé òwò ẹ jáde àtàwọn fake profiles tí a mọ̀ ló ń pàrédì òwò ẹ àti ẹ̀rí èèyàn níjọ́ náà lọ́hùn tó gbé fóònù ẹ̀ sórí báyìí tó gbé ìhòòhò ẹ sí orí báyìí tó ń ta kiri ní woolish tó pariwo ìhòòhò rèé òórí yẹn kò lọ àbí o how many people does want ṣé o mọ̀ ó dẹ̀ mọ̀ yí pé níbí báyìí gbogbo ohun tó ṣe tó fi bú mi pátá ó tún gbé sórí YouTube ó tún monetize ẹ̀ ṣó ti yé ẹ tó bá ní pé o máa mú òní ọ̀la ló máa mú tó bá ní pé wàá mú òní torí pé lójú ẹ báyìí ó mọ̀ rò pé Facebook kàn ní ayé ẹ ò ní ayé míì kó o máa purọ́ bí wà á ti Soji Olowoyo bẹ́ẹ̀ ṣe ń jọ́ kìíní àná team up báyìí ẹ̀bùn àádọ́ta ìwọ àti olórí burúkú olójú dúdú Dublin tún team up báyìí Asabikiri team up báyìí ó kọ́kọ́ fi oyún rọ́bà ó rò pé yẹn máa jẹ èèyàn ó ní wọ́n búlì ẹ o nínú oyún o ojoojúmọ́ constantly fọdún méjì wọ́n búlì ẹ ìwọ ló wà ní orí ìkànnì tó constantly tó dúró tó ní nǹkan méjì tó ń ṣe tó gbé sàríyù ẹnu ìṣó tó gbélé ayé ẹ tó fi pa owó tó búlì not every blessed day wà tá Asabikiri láti 2021 kò sí ọjọ́ kan tẹ́ bá tán ìgbàkigbà tẹ́ bá ṣáná sí kíní yín tó jẹ́ pé kì í ṣe ọ̀rọ̀ Lizzy àti ọmọ ẹ̀ Lizzy ọmọ ẹ̀ ìdílé ẹ̀ lẹ sọ títí ó sọ títí ó ra Lexus ó sọ títí ó kọ́lé ní Nàìjíríà allegedly odò kọ́lé fún ẹni ìṣó ọ̀rọ̀ Lizzy ló sọ títí inú ọdún yìí ló bẹ̀rẹ̀ sí ní ìdápè
ìwọ ló sọkọ ẹ̀ ní láti orí ẹja tó bu tú tẹ́ gbogbo ẹ̀ wà lórí YouTube. Gbogbo ibi tó ń ṣe á padà bọ̀ wá sí orí ẹ̀ àti àwọn ìdílé ẹ̀ in a million fold. Wo ó ti pẹ́ tó ti máa ń ṣe. Prince Oyewole, how are you? God bless you. Ẹ kú birthday ọjọ́ igba ọdún kan. Sórí ìyà jẹ bótò sí ẹ lára. Wo àwa máa ké tọ̀tàn lórí ìkànnì yìí. Àwa ò ní dárúkọ ẹ torí wọ́n ti sọ fún wa pé ká má dárúkọ ẹ. Wọ́n dẹ̀ náà máa sọ fún ìwọ náà fúnra ara ẹ. O gbọ́dọ̀ dárúkọ wa ṣùgbọ́n still náà a máa sọ̀rọ̀ nítorí pé ẹ̀fọ́ ìkan kì í lé ẹ̀fọ́ ní àwo. Gbogbo bíbélì mi sọ fún mi pé tí wọ́n bá yọ sí ẹ níbì kan ní 7 times ó náà wọ́n á yọ sí wọn ní a million fold. Ìwọ ọmọ òṣì ọmọ rádaràda tó náà wá ọmọ fún 18 years ta ló yẹ kó mú ẹnu ẹ̀ kó sí ilé ẹ̀ wọ́n ti ẹ̀ gbé iná kó máa fi ra ẹ lórí báyìí kó máa sẹ́ pé àfọpẹ́ fọ́lọ́run. It shows pé irọ́ ló ń pa. Ó wá parọ́ nìyẹn. Ó parọ́ mọ́ aláìṣẹ̀ lọ́rùn. Ó mọ̀ọ́mọ̀ ó ń parọ́. Ó ń parọ́. Evidence ẹ̀dà. Ìwọlé evidence ẹ kúnlẹ̀ ló kúnlẹ̀ rẹpẹtẹ. Ó ń parọ́. Ó wá bọ́ síta. Ó ṣe léyìí o. Ó ń ṣe frapapa. Ó ń ṣe fripopo. Bọ́ba yí orí ẹ. Ọba ọ̀run mọ̀ ẹ́. Má gbé sáré ẹ dé ọ̀dọ̀ mi mọ́. Gbogbo ohun tó ń ṣe tó ń jù yẹn tó ń jù sí mi. Èmi ò rí o. Mi ò rí. Mi ò dẹ̀ fẹ́ rí. Stay on your lane. Nítorí pé o ò níṣẹ́. Adẹ́tẹ̀ ni ẹ́. O ò lè fún wàrà. O ò dẹ̀ kọ̀ kí wàrà èèyàn tó ti gúnrégé kó bàjẹ́. Èmi ò bá dẹ́tẹ̀ ṣe. Mi ìfẹ́ rí bẹ́ẹ̀ ní sàkání mi. Torí pé kí ni? Ọlọ́run májẹ̀mú àánú tí mò ń sìn tó dúró tì mí tó ń bẹ lẹ́yìn mi tó ń bẹ níwájú mi á dá sẹ̀ríà fún ẹ. Mo wá kí ẹ nílọ gidi ni. Stay on your lane. Stay on your lane. N ta bá rí lórí ìkànnì òun là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Nígbà tí Foluso Iyabeji a rí lórí ìkànnì ìwọ náà sọ̀rọ̀ pa ẹ̀ náà oníkú ẹ̀ ò kàn ẹ́. Àwa tí ikú ẹ̀ tó dẹ̀ ká lára gẹ́gẹ́ bí abiyamọ tá a mọ ibi tí ọmọ yẹn àwọn tó take care last tó dẹ̀ jẹ́ pé ó wà nínú àwọn tó take care last tó yẹ pé gbogbo nǹkan tó bá ṣe lórí ìkànnì láti fi score points ni a sọ̀rọ̀ ń pa ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe furapapa ó lọ sí Ìlọrin ó ń lọ sí Àbújá ó ń lọ sí Alágbọ̀n ó ń lọ sí kínní. Ṣó rò pé gbogbo wọn yẹn move mi? Kò move mi torí pé ẹni tí ò bá jẹ gbì kò lè kú gbì. Ṣùgbọ́n mo wá sọ fún ẹ mò ń kí ẹ nílọ̀ ṣọ́ ara ẹ kó o rán aṣọ ẹ níbi tó ti ya. Gbogbo furapapa tó ń ṣe kiri kan àwọn kan lọ o àwọn wo ló ṣe kiri kan Ọlọ́run nǹkan tó bá wù ẹ ló lè fẹnu ẹ kékeré. Má dé ọ̀dọ̀ mi. Oníkálukú
ló mọ̀ bọ́ lọ́hùn ṣe ń jà fún òun. Guru boy through say, how are you? wàá rí i pé àgékù ejò ni ẹ́ òun ṣòro kiri nígbà tí ìwọ àti Soji Olowoyo tẹjọ wà tẹjọ ṣe furapapa tẹjọ ṣe furupupu tẹjọ ní péjì tẹjọ máa ṣe ṣóòpọ̀ tẹjọ máa ṣe gbápọ̀ kí ló tú yín ká ìwọ àti Asabikiri Dublin náà ẹ tún bẹ̀rẹ̀ kọ́lọ́hún lè mú yín ni kọ́lọ́hún kọ́ kó lè mú yín ni má di ọ̀dọ̀ mi o yíwọ́ ẹ̀san òun pátápátá nítorí pé gbogbo àwọn tó ń ṣàánú fún ẹ lílé lóko lọ́nà ọjà ìṣobìnrin ni wọ́n ní o ìṣọkùnrin ni wọ́n ní o ìṣọmọdé ni wọ́n ní o ìṣàgbàlagbà ni wọ́n ní Ọlọ́run máa kọ ẹ̀yìn yín síra gbogbo aláàánú ẹ pátá ní orílẹ̀-èdè ayé àfi tí aláàánú ẹ ò bá momi tí aláàánú ẹ ò bá jata tí aláàánú ẹ ò bá jẹ òróró tí ò bá jẹ iyọ̀ ṣùgbọ́n tí aláàánú ẹ bá momi tó ń jẹ ata wọ́n dàbò ti wù kórí kékeré bó ṣe kékeré ni tó ń jẹ ata tó dẹ̀ ń fi iyọ̀ kínkínní sínú oúnjẹ tó ń fi omi wẹ̀ tí ó mu omi gbogbo àwọn tó ń tiẹ̀ lẹ́yìn pátá ni wọ́n máa ṣorí burúkú lọ́lọ́run máa kẹ̀yìn yín síra ló máa sọ yín di ìhòhò tó máa ṣe bó ṣe ṣe ayé àwọ ìwọ àti Soji Olowoyo àfi tí Ọlọ́run ò bá sí lórílẹ̀ sinimá lókù ṣùgbọ́n tí Ọlọ́run bá wà tó dẹ̀ sì ń jẹ́ Ọlọ́run alààyè tó ń jẹ́ Ọlọ́run alààyè tí kì í ṣe Ọlọ́run àwọn òkú á dìde ní gbogbo ọ̀nà gbogbo kòtò tó gbẹ́ tó ń ṣe furapapa kiri wà á kó sínú ẹ̀ gbogbo àwọn aláàánú ẹ̀ wà á kó sínú ẹ̀ ilà alánú agbẹ̀yìn mi bó ṣe ṣe ní ọjọ́ ayé àwọn wọ̀nyí nítorí pé ó ń bẹ bàbá mi ń bẹ bíi tàtijọ́ ó lè lọ bá jọba kíjọba dìde ṣùgbọ́n mi gbọ́ bí tí ìjọba ti ń gbéyàn not in this country tá a wà yìí kò sí bó ṣe purọ́ wọ́n á gbọ́ lẹ́nu ẹnì kejì náà náà wọ́n á gbọ́ ní tó ṣẹlẹ̀ lẹ́nu ẹnì kejì wọ́n á dẹ̀ fẹ́ kó mú evidence ẹ wá àwọn èèyàn tó dẹ̀ máa jẹ́ witness náà máa pọ̀ ẹni tó jẹ́ wípé òun àti dìde wọ́n ní tọmọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà wọ́n kọ́ ẹ nílé ẹni ìyá àti bàbá ẹ àti adopted father ẹ àwọn fábílì ẹ wọ́n sọ fún ẹni wípé gbogbo furapapa tó ń ṣe yẹn ó ti tó wọ́n sọ fún ẹ wọ́n sọ fún ẹ lọ́rọ̀ nú ẹ wo òní la rí kò sẹ́ni tó mọ̀la he who laughs laughs best he who laughs best ìwọ lè máa yọ̀ nínú ìṣubú ọmọlàkejì tó dẹ̀ mọ̀ pé irọ́ ló pa. Malicious calls, malicious letters, malicious everything all over the place. A máa sọ̀rọ̀ tó bá ti ṣe irú tó bá ti ṣe orí burúkú ẹ tó ṣe evidence ò ṣe ẹ a wá síbí a wá ṣàlàyé. a wá síbí a wá ṣàlàyé nítorí pé kí ni the battle has just started the battle line has been drawn both physically and spiritually wọn ọmọdé ò mẹ̀lá ni
ó lóun mẹ́la falafala láì mọ̀ pé ẹ̀là falafala ọba ìjà ni. Rárá bàbá mi orí UK number mi ní kẹ́ntì pé UK number ọdún yẹn wà lókè bàbá mi ẹ pè ẹ jẹ́ fún yín nọ́mbà tẹ̀ máa pè tẹ́ bá mọ UK number mi ẹ jẹ́ kí n fún yín ní UK number mi. Akílódé mi ò rí ta ló mọ UK number mi. Kírẹ́tì kìíní ò tẹ ok ẹ jẹ́ kí n fi kí n fi eléyìí táìpẹ̀ síbẹ̀. Mo ń bọ̀ o bàbá mi ó wà lókè mo máa lọ mú yẹn náà wà náà anyway but ẹ jẹ́ kí n kọ́kọ́ fi UK number mi síbí. Nọ́mbà tẹ máa pè sí ní +44 ẹ lè pè direct o kò ń ṣe dandan kó jẹ́ kíní o +44 kò ń ṣe dandan kó jẹ́ 7946790581 nọ́mbà tẹ máa pè sí nìyẹn. Too White, how are you? Nọ́mbà tẹ bá pè sí tẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tẹ bá pè sí nìyẹn. Too White, how are you? Nọ́mbà kẹ pè sí ni mo ti pín nìyẹn. Nọ́mbà tẹ bá pè sí nọ́mbà tẹ máa pè sí bàbá mi Ṣógúnlẹ̀ òun ni mo ti pín yẹn sà. Màá lọ mú nọ́mbà yìí náà ó wà lókè mo ń cháàjì yẹn lọ́wọ́ ni. Wọ́n náà ọmọdé ò mẹ̀là ọlọ́run mẹ̀là falafala láì mọ̀ pé ẹ̀là falafala ọba ìjà ló ń jẹ́ bẹ́ẹ̀. Àwa gbé ọlọ́run a dúró sórí Crystal pátá ni o orí Crystal pátá ni mo dúró lé ìmọ̀ nọ́mbà dáàdì yẹn. Aṣíwájú Dayọ̀ Ṣógúnlẹ̀ ẹ pè sórí nọ́mbà tí mo pín yẹn sà. Ẹ bá mi tún pín nọ́mbà yẹn ó tún ti lọ ẹ pè sórí ẹ̀. Tẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tẹ bá pè. Nọ́mbà yẹn ni mo ti tẹ̀ yẹn dáàdì mi. Ó yá mo ti gbé. Hello sir. Yes daddy ẹ káàárọ̀ sir. Àlàáfíà ni mo wà sir. Yes sir. Yes sir mo máa save nọ́mbà yín sí mo ti rí nọ́mbà yín bẹ́ẹ̀. Ẹ wá gbọ́ ṣe mọ̀ pé àwọn tó bá ṣẹ̀dé wọ́n ṣẹ̀dé ni. Bẹ́ẹ̀ni. On this errand for quite a long time now. Bẹ́ẹ̀ni. I think it's been 2016. Bẹ́ẹ̀ni sir. Ọmọ tá a bí ń gbà náà. A ó ti dàgbà ó ti pọ́ ọmọ ọdún 9. Yóò bá sí ń bẹ̀ ó ti lè lọ bá wa gbé cup of tea wá láti kitchen. Dádì ó kúrò ní cup of tea o ọmọ tá a bí ń gbà náà ó ti ń ṣe indomie nínú microwave. 2016 ó ti yẹ káwa náà máa ti ṣe ọmọ mi àjíkẹ́ ọmọ mi àjíkẹ́. Bẹ́ẹ̀ni ẹ bá gbóhùn sókè dáadáa sà. Mo kí yín púpọ̀. Yes sir. Ṣé ẹ gbóhùn mi dáadáa sí. Bẹ́ẹ̀ni sà. Now ìyàwó Adébímpé ẹ sọ̀rọ̀ kan sí ìfẹ́ kẹ́ ṣe bẹ́ẹ̀. I mean the battle line had been drawn. You have no battle. Okay sir. Ẹ má jà mọ́. Ó dáa. Ntọ́nà bá ti ṣe tiẹ̀ ẹ ṣe prayer point fúnra yín náà lẹ sọ. Bẹ́ẹ̀ni. You made a post you said you were coming out on Sunday. Bẹ́ẹ̀ni. Àmọ́ Ọlọ́run gbà lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. Ní ẹ máa bọ̀ àṣetò yín. Bẹ́ẹ̀ni. Everybody was looking forward ẹni tẹ́lẹ̀ máa jáde tẹ́lẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run ní ti ilé ìlú kan. Ẹ wá fẹ́ jẹ́ kí ẹni tí ò ní nǹkan kó gba ẹ̀yin tẹ́ ní nǹkan kó gba tẹ̀mí lọ́wọ́ yín. Kí ẹ fẹ́ jà fún? Òótọ́ ni. Èèyàn bá tiẹ̀ máa wá jà. Ajẹ́ ṣìkìrì yẹn. Ṣé bí wọ́n rí pé ẹ gbé nǹkan dání ni àbẹ́ mọ̀ pé ẹ gbé nǹkan dání? Bẹ́ẹ̀ni. Ṣé kékeré ni pé rámọ́ ni? Ṣé kékeré ni pé èèyàn ṣe nọ́ọ̀sì? Ẹ mọ gbogbo tẹ́tí là kọjá. Bẹ́ẹ̀ni. Tí kankan nù wá yóò mọ̀. Bẹ́ẹ̀ni. Tẹ́tí là kọjá ti pọ̀ púpọ̀. Ẹ wò kó sí ẹ̀ sí nǹkan kan mọ́.
ṣùgbẹ́yìn náà rántí ìgbà fọ́lé fọ́mọ́tò. bẹ́ẹ̀ ni. everybody survived it. bẹ́ẹ̀ ni. wọ́n rìpọ́tì èèyàn bí iṣẹ́ ẹ mọ̀ pé gbà kan tension náà high gan lórí mídíà yìí. bẹ́ẹ̀ ni. ó má ti sọ kó ní ibi iṣẹ́ ẹ ni. bẹ́ẹ̀ ni. òun ló tún revert padà sí. ó revert padà sí. ní orí ìkànnì wọ́n trace ẹ̀ débi iṣẹ́. bẹ́ẹ̀ ni. wọ́n gbé mọ́tò wọ́n dẹ̀ tẹ̀lé lọ bí iṣẹ́. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. ìwà ń ṣe nílùú òyìnbó ní London yìí nìkan wọ́n ṣe bẹ́ẹ̀ fún àwọn èèyàn lórí kíní tá à ń pè ní fracas. bẹ́ẹ̀ ni. títí dá Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni. even dé Nàìjíríà. láwọn tó mọ̀ dáadáa Ọlọ́run wá hold ẹ̀ ní from 2016 2017 the tension was high. bẹ́ẹ̀ ni. 18 the tension was high. bẹ́ẹ̀ ni. 2018 ní fọ́lé fọ́mọ́tò. bẹ́ẹ̀ ni. it was that time ló ń fọ́mọ́tò lódì pé tẹ bá pàdé wọn ní pátí tẹ bá pàdé àwọn ayé bá pàdé ewé bá pàdé ayé wàhálà ni. bẹ́ẹ̀ ni. lódì pé tẹ bá pàdé wọn lọ́nà ẹlù wọn gbà yẹn àwọn kan ò tí ì dé gbà yẹn. bẹ́ẹ̀ ni. it's really unfortunate àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé náà ń ṣe játijàti. bẹ́ẹ̀ ni. gbogbo wa yìí survive. bẹ́ẹ̀ ni. ọmọ tí ò wá gbé nǹkan mú dání ẹ wá ní the battle line have been drawn. which battle line? You have no battle with anybody. Níbi kọ́sí tẹ gbé dání ẹ wò mí ṣe mọ̀ yín pé lórí ìkànnì ìyá dédé pé ìka pọ̀ púpọ̀. bẹ́ẹ̀ni. ó mà ṣe o ìka pọ̀ ẹ wò mí adẹ́tẹ̀ ò lè fún wàrà o. bẹ́ẹ̀ni ó lè dá wàrà nu. a máa dànù yánnayànna fún ẹ. a dànù yánnayànna. Ọlọ́run ò ní jẹ́ kán pààrọ̀ wa burú fún wa. àmín àmín. Ọlọ́run ò ní jẹ́ kán káwọ́lé wa léjìká kán ṣe wá ní pẹ̀lẹ́. àmín. àwọn wàásù kan wà tó jẹ́ pé they have no choice irú àwọn wàásù tó máa fún lúwẹ̀ nìyẹn wàá dẹ̀ wá because at that point kò sí tó nothing can be done anymore. bẹ́ẹ̀ni. ṣòye yìí ṣé ráwọn ọmọ yìí wọn gbé nǹkan kan dání wọn rí pẹ́yìn gbé nǹkan dání náà ṣe kọrí lọ́ọ́ bí iṣẹ́ yìí. bẹ́ẹ̀ni. is this the first time? rárá o. It's not the second, it's not even the third. Kò ń ṣe karùn-ún kì í ṣe kẹfà gan. Báwo ta wá sọ síta ni. lẹ́yìn tọmọ yìí lọ ètò lọ lẹ́nu ọjọ́ mẹ́fà yìí. ó tún tírẹ́tì lórí iṣu ẹ̀ bóun tó ń padà lọ. bẹ́ẹ̀ni. Now I want you to choose your battle wisely. Okay. Even if there is going to be a battle, I want you to choose your battle wisely. Bẹ́ẹ̀ bá ń ṣe iṣu ọmọdé yẹn má dárúkọ ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ má da orúkọ ẹ̀. ẹ sọ̀rọ̀ yín gbogbo tẹ bá fẹ́ sọ because ìlú ni gbogbo wa wà. bẹ́ẹ̀ni. nígbà tó bẹ̀rẹ̀ ṣó yín. bẹ́ẹ̀ni. mo rántí ijọ́ náà tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú yín. mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ jáde ijọ́ náà nígbà ara yín ó gbà. bẹ́ẹ̀ni ẹ̀mẹ́fà bàbá mi ẹ̀mẹ́fà ní. ẹ̀mẹ́fà mo jáde. You switch off the show. You came out again. You switch off the show. You came out again. I could remember 3 times. Because you couldn't take it any longer. Ọmọ yìí ò dẹ̀ dákẹ́. Ó dákẹ́ o. A ṣe part 1, a ṣe 2, a ṣe 3 lórí ìkíni fẹ́ gbé àwọn tó jẹ́ bẹ́ẹ̀ yẹ. Ó jù yá ẹ̀ lọ mi ṣẹgbẹ́ ìlàlálà ẹ̀. Èmi ò wá mọ ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ Adélébọ̀ bí tó ti gbóyún wá. Gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ọmọ kékeré nìyẹn gbogbo wọn iná ti pàná tira. Anybody from the age 15 tó bá wù wọ́n náà lè fi gbèsè ayé wọn ṣe. bẹ́ẹ̀ni. ó wá jẹ́nu ọmọ kékeré láti máa gbọ́ pé nìkan dòdò kú lẹ́nìkan àlẹ́ àdínkù wa Ọlọ́run ò fi ẹ́ pamọ́. àṣírí ẹ̀ tú. ọlọ́run kò jí Ọlọ́run fi ẹ́ síta ni. torí náà mo fẹ́ kẹ́ máa jà kẹ́ máa sá. bẹ́ẹ̀ni mo jà mo sá. He who fights today and run will live to fight another time. ẹ má jẹ́ ká gbàgbé o. pàálí ní pàlọ́là. tójú ló bá fọ́. ojú àwọn ọgbà fọ́ra bàràbà ló wú àwọn wọ̀nyí ò ní tó ń ṣe kán bá tẹ èèyàn jẹ́ ní. tó bá pẹ́ tó ti ń gbẹ́jọ́ wa tó bá yá àwọn yẹn náà ní lọ́jọ́ òkú tó bá jẹ́ jà ló fẹ́ máa lọ jà. bẹ́ẹ̀ni. ẹ má jọ àti yín jẹ́. kó rọrùn fún wọn láti bá kó kàn wọ́n. mélòó ló kù kẹ pension. bẹ́ẹ̀ni. èèyàn máa ronú wípé
wàhálà tó ti ń ṣe tó máa pension ló fẹ́rẹ́fẹ́ ló kù ó wá fẹ́ bá bẹ̀ jẹ́ ẹ fi lè mọ kójú àmì wọn ti fọ́ ìka ló kù wọ́n fẹ́ bá tìyàn jẹ́ yín náà má wà lajú yín lẹ̀ ẹ jẹ́ pé ìyàn bá ti yín jẹ́ there is no battle for you talk if you want to talk to mention name bíkíbi yẹn bá fẹ́ gbẹ́jọ́ lọ ẹ jẹ́ kó gbẹ́jọ́ lọ bẹ̀ did you mention anybody's name? No. Every fan torí ìlú la wà gbà tó ṣe ṣóò ti yín náà. Bẹ́ẹ̀ni tó dẹ̀ ń dárúkọ pàràpàpàpàpàpàpà tó tún gbé fọ́tò síta. twice shy ní ojú àpá ò lè dojú ara. Bẹ́ẹ̀ni. So basically I want you to choose your battle. You can do show as much show as you want ẹ má dárúkọ ẹ. Ṣé sà. Avoid mention nítorí. Lọ́ọ̀yà mi náà ti advice mi. Lọ́ọ̀yà mi ti advice mi pé kí n má dárúkọ ẹ kí n ṣàròlà. Exactly kì í ṣe tó tó. Because of your profession. Bẹ́ẹ̀ni. You have your children, you have your family, you are a grandmother. You have your personality. Ẹ má jẹ́ káwọn èèyàn tí yìí bọ̀ ẹ wá lájú tó bá délẹ̀ tó ẹ̀mí rẹ̀ ni. Bẹ́ẹ̀ni o tó bá ti bàjẹ́ títí bá bàjẹ́ tán bẹ́ẹ̀ni. Ẹ̀yin nìkan lè máa jókòó wájú panel and the tension will be high on you. Bẹ́ẹ̀ni. Will be very high. You can feel the tension. Exactly, I'm feeling it already. Àwọn àwọn yìí ò lè sí mẹ́jọ rẹ̀. Bẹ́ẹ̀ni. Torí di èyí ẹni kẹ́ ronú o. Bẹ́ẹ̀ni. You have no battle. If you want to do show, construct your words. Níbi tó jẹ́ pé kíbi tó bá gbé lọ, you'll be able to defend yourself. Torí iṣẹ́ yín lẹ́yìn defend. You're defending yourself, you're defending your family, you're defending your children, you're defending your personality. Gbogbo wa ìlà fẹ́ ka pension ká ní ìta máa jẹ má jẹ kán bá ti yín jẹ́. Ó rọrùn fún wọn láti bá téèyàn jẹ́. Torí wọn ò ní àwọn ò ní rẹ wọn ò ní rẹ. Tó ń gbé dání ẹ̀yin ẹ̀ wò níjọ́ sí tó lọ fẹjọ́ tòun sùn. Ṣé bẹ́ẹ̀ ni bó ti ń bojú ń jọ́ náà ṣé bí gbogbo wa la wà bí bẹ́ẹ̀ni wá 2017. Nígbà tó kọ́kọ́ sọ fún wa pé báńkì lòun ti ṣiṣẹ́ àlẹ́ àdínkù àtọmọ skúùkù náà ti lọ bá ẹ. Bẹ́ẹ̀ni. Níjọ́ náà àwọn ọ̀gá ẹ̀ ń pè tí gbogbo wọn ń pè tí kọ́ pọ̀ lọ́jọ́ náà tó faṣọ bojú àwọn yẹn ti ń fídíò ẹ̀ jọ náà bó ṣe ń rí nìyẹn. Àdàbí tèmi bá ṣerú ẹ̀ fún ẹ ìṣerú ẹ̀ fún ẹ. Òun náà àlè àdínkù àwọn tó lọ fẹjọ́ ẹ̀sùn náà ó ẹ̀ ń dọ̀kọ́ lù ìṣiṣẹ́ yìí. Yes. Ìwọ òde lọ máwọn wọ̀nyẹn mọ́. Ọ̀tọ̀ làwọn tó gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ làwọn tó ebi iṣẹ́ ó dẹ̀ fẹ́ràn kíní kan bó bá lọ sẹ́wọ̀n fẹ́ everybody lọ. Bẹ́ẹ̀ni. Bó bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ó fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ everybody. Bẹ́ẹ̀ni. Tí nǹkan kan bá ṣe ó fẹ́ kí irú ẹ̀ kárí ẹ má wàá jẹ́ kí irú èrè aburú kárí lọ́dọ̀ tí. Whatever I'm saying to the best of your own interest. I know that. Ní bá tù gbogbo wa yìí afẹ́fẹ́ ni wá wòran ni ìjọ tí kò alẹ́ bá délé ẹ̀mí rẹ́ nìkan ẹ̀yìn nìkan ló bá kù. So ẹ construct language yìí níbikíbi tó jẹ́ pé tó bá gbé fídíò nílẹ̀ you be able to protect yourself. Exactly, yeah. Because you right ẹ̀ní ń tẹ́ gbé dání o àwọn ọmọ yìí ò ní tọ́ gbé dání o ṣọ́ọ̀bù náà ṣí fún wọn òun náà lọ títí bá yẹn. Wọn níbi kan tó ń ṣe good morning wọn ní 5 to 9 kankan wọn ní 9 to 5 kankan tó ń lọ resume sí. Facebook níṣẹ́ wọn má wàá jẹ́ kán bá ti yín jẹ́ ojú bẹ́ẹ̀ lọ mo kí n púpọ̀ bá. Ẹ ṣé gan ni dádì mi, thank you, God bless you. Ẹ ṣé mo like advice yẹn gan ni orí yẹn náà ni mo dúró lé lórí ṣùgbọ́n tí yóò bá bọ́ síta kó wá sọ tẹnu ẹ̀ nígbà míì wọ́n á máa rò pé ọ̀dẹ̀ ni wọ́n á ní àwọn ti ka lọ́wọ́ kò wọ́n gbogbo wọ́n ka lọ́wọ́ kò wọ́n ti mú lẹ́nu dání wọ́n ti sí ilé ẹnu ẹ̀ wọ́n ti ṣe wọ́n wà níbì kan wọ́n sùn wọ́n wà níbì kan wọ́n yàgbẹ́ wọ́n mú wọn síbì kan wọ́n ká wọn sókè wọ́n mú wọn sẹ́yìnkùlé wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí ọkọ̀ tó lè mú mi lọ́wọ́ dání kò sí ọkọ̀ tó lè mú mi lọ sí anywhere tí mi ò bá sun inú ilé mi mọ́jú mo lọ ṣiṣẹ́ ni bàbá ọgbọ́n ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so much. Ọ̀gá bàbá mi Gàdáfì. Ìyèfí wà sọ̀rọ̀ Unifa. Ẹ káàsán sà ẹ ǹlẹ́ sà ẹ kú ọjọ́ mẹ́ta. Ìyèfí wà sọ̀rọ̀ Unifa. Ẹ pẹ̀lẹ́ sà, God bless you sà. Mo dúpẹ́ gan lọ́wọ́ bọ́dà mi Dàrúkọ
for the best advice he gave you. Bẹ́ẹ̀ni sir. Say you know a lot. Ẹni tí tẹ̀lé ti bàjẹ́ kò ní mọ̀ tí wà. Bẹ́ẹ̀ni sir, ẹ ṣé sir. Ní tẹ́ǹtì kàkọ́ ní tẹ́ǹtì wà. Àmín sir. Ọ̀rọ̀ ẹnu wa láyé yìí Ọlọ́run ní fi gbà á lẹ́nu lẹ́pẹ́ Elédùmarè. Àmín àmín. Sórí olókùn ọ̀kan láyé kò dẹ̀ ní mú wa lọ sọ́run. Àmín. Ṣe àṣẹ. Àṣẹ àmín. Olóhùn kankan láyé yìí kò ní mú wa lọ sọ́run. Àṣẹ àmín. Ẹni tó ti kú ní kọ̀lá tó máa kú kò ní bá rìn pàdé lágbèrè Elédùmarè. Àṣẹ àmín. Inú mi dùn yìí pé lórí ayélujára yìí ó mọ̀ mí dá ó máa ń fi tó bí mi. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ fi ọ̀rọ̀ yìí ń kálukú ní pé ká lè fi kọ́gbọ́n. Kọ́dẹ̀ mọ̀ pé ká ṣọ́ra sí gidi gan. Ìwọ gan wà bá mi ọ̀nà different place ni. Nílò ìdí fáwọn òbí mi ò kì í sọ ní dọ̀tí. Abiyamọ gidi ni wọ́n. Bẹ́ẹ̀ni. Bàbá mi kọ́lé tó kọ́ mọ́sáàsì inú ilé ẹ̀. Mùsùlùmí lóòótọ́ o. Kí n tó kúrò ní Nàìjíríà mo ti di Christian torí pé akọ̀bí ni mo jẹ́ gbogbo ẹ̀ ló mọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wàá rí pẹ̀lú àràdá tí wọ́n pe ayé ara wọn tọ́pọ̀ lọ́run ò pa mí? Mo ló sọ mí di ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ títì ní. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ní mo dùn pé Oòduà ní tọkàntọkàn tára ẹ má ti sọ lẹ́nu ti ṣàpòyàkọ́. Ìjọ sì ti sọ lẹ́nu wọ́n ti sọ àpòyàkọ́. Nítorí ẹ̀ ni pé ẹni títẹ̀ ti bàjẹ́ kò ní kọ́dọ́mọ́ ti wà o. Àmín. I know you are a very spiritual mother. Torí pé ìjọ yìí ti máa wò pé oríṣi ènìyàn kó papọ̀ lórí ayélujára yìí. Ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí wọ́n fi ọ̀rọ̀ ẹnu wà bá yí ara wọn àwọn jẹ́. Àmín. Wọ́n ní jà pẹ̀lú anybody o. You have no fight with anybody. Tábàdé ràn anybody ńṣẹ́. Ṣé ní wípé kẹ́rí ọ̀rọ̀ Lizzy tó ń jà fún lórí gbogbo ìlú yìí mi. Sórí mo kàn bí pé ìgbà tó yẹ nǹkan àwọn bàtọ̀ ń bá dé pé wọ́n dúdú wọn jí sáyé ní wọn pẹ́lú máa bá wọn kan. Ìwọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé anybody tó bá ru ẹni burúkú sí anybody bá fi sẹ́ńdà ni. Bẹ́ẹ̀ni. Mo jẹ́ kán mú wọn kò bẹ anybody jà. Torí ẹ̀ ni pé amúnibúni lẹ́ran àwọn ìjọ yìí ti ràn bí yẹ. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ ní pé ilẹ̀ tá a wà yìí jẹ́ ká ṣọ́ra sí gidi gan. Àníbẹ̀ tó kù tó tẹ́tẹ̀ ti bàjẹ́ àdúgbò àwọn ọ̀dọ́ pọ̀. Àmín. And let us be protective to each other. Ìyẹn tẹ́ bá tó wá ń sọ burúkú ìbẹ̀rẹ̀ sún fún wọn nítorí nìkan òtọ́rọ̀ yà ni. Èyí sì wá sọ̀rọ̀ ọmọ Àkúrẹ́ ọmọ lókè mẹ́kùn ọmọ òmùdásílẹ̀ ní gbẹnu pa ni wàá jèrè àwọn ọmọ ẹ̀rùn. Wọ́n ní òṣàgùndá gbogbo àwọn ètò ń pè ètò ìyá dá wọn sówó dá wọn sọmọ dá wọn sáà bá rí ọ̀rọ̀. Àṣẹ lórúkọ Jésù. Ẹ̀jẹ̀ ká bẹ̀rù Ọlọ́run. Ẹ̀jẹ̀ ká dé bẹ̀rù èèyàn tó Ọlọ́run nìyẹn. Àwọn míì wà ìpáyé wọn ò dùn wọn ní happiness. And they are ready to spoil other people's happiness, joy, and glory. They are evildoers, they are destiny damagers. So ìyẹn ni kó sá fún wọn. Ètò bá èṣù jẹun ìyẹn sátán nínú yóò bá wá èṣù dára. Ẹ̀ tí ò bá sì ṣòṣò ní sí tó bá sátán jẹun sí ibi ẹ̀gbìn ó máa gùn. So diplomacy of life like my bá ṣe original torí pé ibi tí ìfẹ́ àṣọ rìndì táwa rìndì lẹ́jọ́ ayé àní ti ara wọn ṣe Ọlọ́run òbí agbádọ̀ kálukú wa èyí fẹ́ àṣọrọ̀. Ẹ ṣé mo dúpẹ́.
ikú kan kí pẹ̀tà lójú náà. Àṣẹ. Ìwọ́n tàwa dáwọ́ lẹ́gbàá ọlọ́ọ̀bọ̀ òwò ayọ̀ sí inú ilé ìṣẹ́gun. Bẹ́ẹ̀ni. Àbá ṣẹ́gun sùn. Àmín. Àbá ṣẹ́gun ọ̀jẹ̀. Àmín. Àbá ṣẹ́gun alárùkà. Àmín. Àbá ṣẹ́gun gbàgbé ẹnu. Àmín Jésù. Ẹran bí tó lọ. Thank you so much. Ẹ ṣé mo dúpẹ́ bàbá mi, thank you. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi méjèèjì tí ẹ pè wọlé sí orí ètò yìí àgbà òní tán lórílẹ̀. Gbogbo ohun tí ẹ bá mi sọ náà ni màá múlò pátápátá. Mo kàn ní pé kí n jáde kí n kàn sọ fún yín itú tí ọmọdé yìí tó ń pa, itú tó ń pa láì jẹ́ pé mo ṣẹ̀, láì jẹ́ pé mo rò ó. Èmi dẹ̀ kọ́ ni mo bá tiẹ̀ jẹ́, èmi kọ́ ni mo bá tiẹ̀ jẹ́. Ó mọ bí títí ẹ ti bàjẹ́, ó mọ̀ pé ọ̀rọ̀ ẹnu ẹ àti ìwà ẹ àti àwọn ìwà búburú tó ṣe òun ló bá ti tiẹ̀ jẹ́. Nítorí náà dúró sáàyè ẹ, dúró sí àyè ẹ, kò jẹ́ kémi náà dúró sáàyè mi, dúró sáàyè ẹ o. Nítorí pé tó o bá dúró sáàyè ẹ tó tún tagẹ àṣẹ àgèrè tó wá sọ́dọ̀ mi, mo dákẹ́ mo pàlù fún ẹ o, mo dákẹ́ mo pàlù fún ẹ o. Mo ń sọ tèmi o, mo ń sọ tèmi o, mo dákẹ́ mo pàlù fún ẹ o. Èmi ò ní bá ọ̀bọ ẹ jáwúrà níbi tí wọ́n ń lọ yẹn. Ibi tí èmi ń lọ ọ̀tọ̀ ni, ibi tí wọ́n ń lọ ọ̀tọ̀ ni, ìrìnwá ò papọ̀. Àwọn àgbàlagbà wọ́n dẹ̀ ti ní kí n fi ẹ́ lẹ̀ kí n máa wò ẹ́, wọ́n ní kí n fi ẹ́ lẹ̀ kí n máa wò ẹ́. Lọ́yà mi gan sọ, ó ní kí n fi ẹ́ lẹ̀ kí n máa wò ẹ́. Bẹ́ẹ̀ ni, ó ní kí n fi ẹ́ lẹ̀, ṣùgbọ́n tí n bá dákẹ́ tí mi ò wá sọ̀rọ̀, wàá máa rò pé bóyá o win, nítorí gbogbo nǹkan tiẹ̀ ìwọ máa fi ń ka score ni. Ṣùgbọ́n wọ́n sọ fún ẹ sí pé orò má sọ̀kò ó lélẹ̀ tó mú dání nǹkan. Wọ́n kìlọ̀ fún ẹ sìn àti gbogbo àwọn tó mọ̀ ẹ́, gbogbo àwọn olórí ẹ, gbogbo àwọn alátìlẹyìn, ọmọdé ni wọ́n ní, àgbàlagbà ni wọ́n ní, ìṣọkùnrin ni wọ́n ní, ìṣobìnrin ni wọ́n ní, gbogbo àwọn tó gbójúlé àti gbogbo ohun tó gbójúlé tó rò pé yes ó ti kojú bọ̀ nǹkan tí ò yẹ kó kojú bọ̀, tó rò pé alágbára ni ẹ́. Bíbélì mi ní kí kóra jọ, wọ́n á kóra wọn jọ, ó ní ṣùgbọ́n kì í ṣe nípa tèmi. Ẹni tó bá kóra jọ nípa títí èmi á wọlẹ̀ bí àrá. Àdàbí tí èmi bá ń lo gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn, tí bá ti ronú ẹ̀kàn ẹ́, tí kì bá ṣe ń gbà tó yí ọwọ́ ẹ wá, ṣọ́ ara ẹ, kò jẹ́ kí Ọlọ́run kó ṣọ́ ẹ. Ṣọ́ ara ẹ, kò jẹ́ kí Ọlọ́run kó ṣọ́ ẹ. Àwọn ò kí ń kàn sọ̀rọ̀ kákan máa sọ̀rọ̀ ṣá lórí ìkànnì. Torí pé gbogbo ohun tó ń ṣe yẹn náà, tó ń ṣe farapapa yẹn, ó fẹ́ kán jáde kán wá sọ̀rọ̀, kán sọ pé kán wá sọ plans wọn. Mi ò ní plan kankan fún ẹ jù wípé dúró sórí ilé ènìyàn. Tó o bá dẹ̀ dúró sórí ilé ènìyàn tó sì ń ṣe gbogbo nǹkan tó ń ṣe, ohun tójú ẹ bá rí kò faramọ́. Ohun tójú ẹ bá rí kò faramọ́. Abọ́ mi rèé gbogbo ẹ̀yin èèyàn yìí, ẹ ṣé, mo dúpẹ́, ẹ ṣé gan ni. Mi ò ní jù bẹ́ẹ̀ lọ, torí pé àwọn tó máa mú mi lọ́wọ́ dání wọ́n ti mú mi lọ́wọ́ dání. Mi ì dẹ̀ ní sọ nǹkan kan mọ́. Màá máa wo ẹ̀ràn, ṣùgbọ́n ìwọ fúnra rẹ náà ló máa wá ké wá sórí ìkànnì nígbà tí o bá rí ìdin nínú iyọ̀, tí ìdin tó ṣe tá wújúwújú báyìí nínú iyọ̀, ìwọ fúnra ẹni wà ké wá. Ẹ ṣé mo dúpẹ́, thank you and God bless gbogbo ẹni tẹ́ ti darapọ̀ mọ́ mi, mo dúpẹ́ o. Brothers mi méjèèjì tẹ́ pè wọlé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti type síbí, mo dúpẹ́.
gbogbo ẹni tẹ́ tún máa wò náà mo dúpẹ́ o èmi ò kì í ṣe oníwàhálà. Yes bàbá mi. Ẹ má bínú mà. Yes daddy. Ó fẹ́ fàsìkò yìí kí bàbá Gaddafi ni. Bẹ́ẹ̀ni. Fún ọjọ́ bí. Bẹ́ẹ̀ni. Kan ṣe Bẹ́ẹ̀ni. Because gbogbo wa yìí ti mọ̀ra ti pẹ́. Bẹ́ẹ̀ni. A lè má ríra rí o. Bẹ́ẹ̀ni. Mo ti rẹ́yìn náà lẹ́ẹ̀kan lẹ́kọ̀ọ́. Akíra ní sáìdì nìkan nígbàdàn alóṣòro tó yẹ ìfẹ́ báwọn kan. Mo ní níbẹ̀ náà tẹ wọlé lálẹ́ ilẹ̀ lẹ́yìn àti bí wọ́n ti ń pè é lúrẹ́tọ̀. Bẹ́ẹ̀ni. Ìjọ náà nígbàdàn láti pàdé. Mo dẹ̀ kí yí dáadáa mo ti rántí. Akíra alóṣòro tó yẹ. Mo rántí. Bẹ́ẹ̀ni àwọn bàbá mi Tisbury nìyẹn mo rántí pa bọ́bí mi ìṣe ìbọ̀ pẹ́ yìí ní ṣá. Èmi ni mo ti wọlé báyìí mo ti kí. Bẹ́ẹ̀ni lẹ́nu ọ̀nà. Nígbà gbogbo wa yìí ti mọ́ra. Bẹ́ẹ̀ni. Become like a family of me. Bẹ́ẹ̀ni. Mo ti kọ lura wọn rí. Mo ṣẹ̀ṣẹ̀ rántí sí ìyẹn ni o mo ṣe rántí sí ìyẹn mo ṣe rántí ojú yìí ni o. Lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Àwa wà nínú wọn torí àwa ti tètè. Bẹ́ẹ̀ni. So bó ti rí nìyẹn. So ìyẹn ni mo ní kí bàbá Gaddafi mo wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ọlọ́run ò ní ṣe eléyìí ní àṣedágbére fún ilé ayé. Ọlọ́run á jẹ́ kán ṣọ̀pọ̀lọpọ̀ ọdún inú àdùn ara yá. I wish him a happy birthday, long life and prosperity. Amen. Ẹ ṣé. Thank you sir. Ṣé ẹni pé omi lè yan in fact tí kì í bá ṣe pé bàbá Dayọ̀ yìí gan a dẹ̀ dira wa mú a sọ̀rọ̀ kó ṣàwò pé wọ́n sọ̀rọ̀ familiarly lọ́jọ́ yẹn kó ṣàwò pé ibo ni mo ti mọ̀ wọ́n o àwọn ní àyégún mọ́ ni èèyàn ọkọ̀ wo pé bàbá yìí á sọ̀mù ó ga o Prosdi this was 2020 to be precise was March. Is it that March 8 or March 6? Thereabouts. In 2020, shortly before COVID. Ni. Oh, Chief Dayo Shogule. Oh my God. Wow. Tọ́ba ṣe pé ṣé ti rí bàbá ọgbọ́n rí àrùn màá ní ibo ni mo ti fẹ́ rí wọ ibo ni mo ti fẹ́ mo ti lólúyọ̀lé lọ́hùn-ún ẹ ṣé alọ́bá àwọn ọ̀rẹ́ wa ṣe oyè ńgbà yẹn ni àwọn pé ọkọ pé 60 wọ́n joyè ìyàwó náà joyè ṣe rí mi tí ẹ mọ̀ mi tí ẹ rántí ẹ ṣé gan ni God bless you iná mi tí ẹ sọ pé mo rí mo rántí vividly báyìí àti ẹ̀jíjọ ya fọ́tò gan pàápàá tí mo dẹ̀ post fọ́tò yẹn mi dẹ̀ mọ̀ páwọn ni that is life for you ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run èmi ò ń ṣe ohun wàhálà àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé mi ò kì í ṣe oníwàhálà jẹ́jẹ́ mi ni máa ń lọ tí bá rí nǹkan lórí kan ni mo lè gánú sí àtìgbà tí mo tí ẹnu ìṣó tó ti gbé ọ̀rọ̀ Lizzy wá bá mi ni mo ti ń wà very very careful tí mi mọ̀ pé irọ́ ló wá pa ní orí ìkànnì tí mo jà fitafita tí mo sunkún tí mo bú Lizzy tí mo ṣe gbogbo ẹ̀ àti gbà yẹn ni mo ti máa ń wà very careful tabakọ̀ rí nǹkan àkànṣọ́ àdẹ́sọ́ bó ṣe yẹ ká sọ tí mo fi pé ó yẹ kí n sọ máa fi sílẹ̀ I don't do part 1 to 20 even when I come and brag hey, I'm going to do this I'm going to do because of the nature that I have Prince Liyo ìwọlé ń kíyìn o Chief Dayo Ṣógúnlẹ̀ wọ́n ní ẹ ṣé gan ni ṣé mọ̀ ní ọkàn mi á ti rọ̀ but tó bá keep on tí mi ò ṣe é tó dẹ̀ mọ̀ pé akíkanjú obìnrin ni mo jẹ́ tó dẹ̀ rí bí mo ṣe sacrifice fún ara mi tí mi ò ń wo tówó nígbà tá a wà ní Dublin ní Republic of Ireland Dublin nígbà tá a wà ní Republic of Ireland gbogbo èèyàn tí wọ́n sọ pé ṣe bó ọdún báyìí la máa ṣe ká tó gba pálí
àwọn mi ò ń wo tówó gbogbo bíi tí àwọn wọ̀nyẹn àwọn tí wọ́n rànra wọn ní school gbà yẹn owó tí wọ́n náà wọ́n ń save nígbà yẹn ibi tí mo wà lónìí wọn ò lè débẹ̀ kò ń ṣọ̀rọ̀ bragging kì í ṣọ̀rọ̀ bragging Joy òun náà single parents ni ó dẹ̀ kéré sí mi bóyá mo jù lọ bí ọdún 5 àbọ̀dún 6 òun ni mò ń wò wípé if Joy can do this I too can do it tọ́lọ́run fi ṣe tó fi gbéyàn débi téèyàn dé lónìí ní Nàìjíríà kò sẹ́ni tó lè fọwọ́ rọ́ mi sẹ́yìn ní Nàìjíríà torí tó bá ti nílé ẹ tó lè dúró sí ní Nàìjíríà kò sẹ́ni tó lè rọ́ ọ́ nílùú òyìnbó bíi náà kò sẹ́ni tó lè fọwọ́ rọ́ mi sẹ́yìn akíkanjú nínú àwọn single parents ni mo jẹ́ ṣùgbọ́n tí wọ́n dẹ̀ tó wo the good aspects tó jẹ́ pé o fẹ́ wá gbogbo nǹkan téèyàn ní o fẹ́ já wálẹ̀ o fẹ́ gbà á bẹ́ẹ̀ gba ṣẹ́hùn lọ́wọ́ mi ọ̀nà míì ti ṣí sílẹ̀ wàláì gbogbo àwọn tá a jíjọ graduate University of Ibadan gbogbo wọn ọdún yẹn àti next year náà ń retire ní òní olónìí èèyàn kan ó sì lọ pen down gbogbo àwọn tá a jọ jẹ́ sàwáwù yẹn 58 59 60 they are winding down in Nigeria ibi báyìí ni wọ́n ti ní ká ṣiṣẹ́ wọ́n kọ́ ní ká ṣiṣẹ́ di 64 gbàtọ́ ní 65 gbàtọ́ tí wọ́n tún ní 66 wọ́n tún ti gbé lọ 67 kí ló dé. ìyá mi Nurat Jimoh ẹ̀ka sànmà nítorí náà ní pé ìwọ ọmọdé yìí ṣọ́ ara ẹ̀ kò jẹ́ kọ́ lọ́hùn ṣọ́ ẹ̀ ìbá tiẹ̀ wá o sórí ìkànnì ìwọ ló fẹ́ bá ṣe prapra níbí yìí ni àwọn bẹ́ẹ̀ ni ọmọ Ẹdó bẹ̀rẹ̀ kò sí èèyàn kankan tó ní owó tó wọn níbí yìí ni hair stylist ló bẹ̀rẹ̀ ibí yìí ni Angela Nwosu tó bẹ̀rẹ̀ Ihusika ọmọ Angela Nwosu ó tún ti bẹ̀rẹ̀ báyìí gbogbo àwọn very dark man ìjọwọ́ náà dé àwa ti wà lórí bíi àfẹ́ẹ̀lì àpáàsì àkóòlójú kan náà ìjà iná là ń jà títí ká gbaṣẹ́ ká ṣe gbá kẹrẹ mu wálẹ̀ má kú mọ́ ìyẹn lójókòó àwálẹ̀ àmúwá kìnnìkan and still náà gbogbo wa ìta ṣe gbogbo rábàràbà àkúrò lórí 300 100 lè followers gbogbo àwọn wọ̀nyí they are celebrating 6 million 7 million followers and they are making their money both on YouTube and everything. I leave everything to God. ṣọ́ ara ẹ ń ṣàlàyé fún ẹ kágbàdo tó jáyé nǹkankan ládìyẹ ń jẹ tó bá gba tó tọ́lọ̀ ń fún ẹ tó gbaṣẹ́ nọ́ọ̀sìn tó gbà lọ́wọ́ mi ṣó dẹ̀ rò pé mo máa mi ní ṣe nǹkan mi number 1 náà rẹ́gẹ́tẹ́ ni máa jókòó sórí jairo mo ti pay dues mi nílùú yìí dáadáa màá jókòó rẹ́gẹ́rẹ́gẹ́ ní sí orí jairo ó ṣe gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nínú láìfẹ́ èèyàn lèèyàn máa sọ I got this house bàbá Gaddafi ẹ̀yin náà fẹ́ kí ìyẹ́sùwà sọ̀rọ̀ ṣe wà. mo dúpẹ́ gidigidi gan lọ́wọ́ Síwúdáyọ̀ Sókúnlẹ̀. bẹ́ẹ̀ni mo rántí. ṣé ilé ìta wà yìí olóyè tó kálù bàbá gùn lẹ́mìí pẹ̀lú láti àtìdẹ̀rà. àmín. You made mention of many names tí ó single ọmọ Yorùbá kan yẹn bẹ̀rẹ̀ nítorí pé the orientation and mentality tí àwọn èèyàn wá ń ṣe lórí ìwà ló fà á. bẹ́ẹ̀ni. torí pé elevate ara wa we are trying to bring everybody of us down. bẹ́ẹ̀ni. ìlú ìwò tó wà ń lọ Adéníkè Àfọlábí. ọmọ tó fẹ́ yọ wọn búburú gun ìbọn máa tá àti àpéjẹ́ẹ̀tì èdè kó lè dé èèyàn. ṣùgbọ́n kí ló táwọn àwọn múra wá sílẹ̀ ẹ jọ ọmọ pé ó ń kálukú ní let's change our mentality and orientation. lè change ẹ àwa ibi ti change tèmi anyway
Hello, soro. As from next year, you will be seeing the content I will be rolling out. Content. Èmi àtàwọn Angela wọ́n sùn lájọ́ máa ṣeré. Soro. Ẹ wo. Please, you are a DP. Kò sí tó lè ò lè yí padà. Bẹ́ẹ̀ni. Àwọn Mùsùlùmí lè pèsè ní aláwùmọ̀ ní àmẹ́dà ọ̀hún. Ọlọ́run gbogbo nìkan ló mẹ́rin tó ń sin òun. Bẹ́ẹ̀ni. Mo sọ fún wa pé ABC ló ń gbọ́n religion wa with its attitude, behaviour and character towards people around us. Attitude, behaviour and character towards people around us, ABC. And secondly, ni pé ejò ló fẹ́ burú jù nǹkan táwọn ọmọ ènìyàn bẹ̀rù jù. Ṣùgbọ́n tí ẹ bá wo ejò bẹ̀rẹ̀ wọ̀nyí tẹ́lẹ̀ àpò asúnmítò kí bóyá ẹ wà lẹ́gbẹ̀ẹ́ tí ejò bá rọmọ ènìyàn ẹni ẹranko ìfún tó fi dórí kìnìún akọ sá fún wa ni kó tó fẹ́ kó tó fẹ́ mẹ́kẹ́ ní attempt láti àdá. Ẹ jẹ́ ká bèrè ara wa ká bèrè Ọlọ́run gbogbo tó ara wa. Torí pé tàbá ń sọ pé Olúwa lolùṣàgò tó ń kálukú wa bẹ́ẹ̀ ni àwọn oníṣàlàyé tá a dìgbò ẹnu wa kò tútù tó máa tọ̀ kan lára pé gbogbo àti àánú rẹ̀ pé ó máa tọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ayé wa. Títí Rahim kásámi tá ń bára sọ Ọlọ́run ni tábàbíkàdé àkóbá náà pẹ̀lú ẹ̀sìn kẹ́yìn tó kálukú bá ń sìn ẹ jẹ́ ká ṣe dáadáa sọ́mọ nìkejì wa. Ẹ má yẹ ká sọ pé ẹni tó ń ṣàbúrò lè change. Ó lè kújọ́ kan báyìí kó change. Ẹ jẹ́ ká sọ fún ọkùnrin kan change. Kọ́ mọ̀ yẹ kí ẹni tó ń sin Ọlọ́run di èèyàn èṣù ó di èèyàn sọ̀tàn. Ní ká máa sọ fún wọn pé ẹ má yẹ ká sọ èèyàn gidi èèyàn burúkú. Ẹ wo sísá wa Àbíkàdé communication. Àmẹ́ta when AG Àbíkàdé AG ìyọkàn tó ń ṣe 42 years birthday lọ́dún náà lọ́hùn. 2017 ní London fẹ́ fi àwọn ìwà tó ń wo ètò yìí láwọn tó ṣẹ̀ dé tí wọ́n ń jọ ètò yìí tí kálukú wọn ṣe wọn rántí torí pé ànítorí pé a ti ṣubú káwọn tó dún tẹ̀lé wa náà kan tó ṣubú. Àwọn tí ẹ ṣe ṣó mọ́ ọ̀ẹ̀kọ̀ọ̀kan náà kan tí ẹ máa ń wá kò sí ọkàn tó wà lórí Facebook. Ẹ jẹ́ ká kárí òkú lọ́gbọ́n. Ìgbà yẹn ló di pé wọlé kó jókòó. Máa fi ní tì yìí bẹ́ẹ̀ ló ń pè mí. He called me by himself. I didn't call him. Lónìí náà kí n yẹjú sí life òun ní life. Bẹ́ẹ̀ tí ẹkún máa ń dún mọ́ yẹn náà kò ní pè mí. Ṣé bẹ́ẹ̀ tí dáítà wáyé ni pé ẹ jẹ́ ká ṣe rí torí nǹkan tó ọ̀la ni. Ìgbà máa lọ sí London gbà yẹn náà lóòótọ́ àwọn tí ò lè wá sí pátì náà lè wá. Èmi fún ara mi mẹ́jọ ni mo kú dé láti Ireland bí wá sí London. Èmi ni mo jẹ́ kẹsàn-án. Pé tó bá fẹ́ ṣe lè aṣojú àbá ìgbà yẹn ní ayé àti ewé. Ṣùgbọ́n ọwọ́ yẹn tó ti pa àṣekò. Ẹ wá wọ iye àmì tí ayé wọn ti bàjẹ́. Àwọn èèyàn ní ìtìmọ̀ ọ̀rá tó ń gbáyé ayé bí ẹni tí ò gbélé ayé. Àwọn tó ti kú kọ́. Ṣé wọ́n wá rí wọn tó wá fẹ́ mi tó wá ń gbáyé bí ẹni tí ò gbélé ayé ìṣáájú ọ̀nà wọn gbà fún mi. Àbí èpè ẹ jẹ́ ká rẹ̀ ká bẹ̀rù Ọlọ́run. Wọ́n fi ní pé ìdí ayé tèmi nílé kí n bẹ̀rù pé Ọlọ́run bá ń bẹ ayé dẹ̀ ń bẹ ó gbẹ́yà fáà gan. Èyí fi àṣọra máa ń sọ̀rọ̀. Bí tó náà ń tẹ́ mi dé lẹ́nìí láìpẹ́ òun lẹ́nu ní kíyàn bíi tèmi máa jọ̀dá tó bá ń gbígbísẹ̀ fún mi. Alálẹ̀ ń bẹ ẹ má jẹ́ kárí tẹ ẹ̀yẹ mọ́ tẹ̀yìn tì ká kíkà má tẹ̀yìn tì yín. Ẹ má láwọn èèyàn débi pé ẹ má lẹ́yìn tó dùn ní ṣùgbọ́n wọ́n á fọ̀rọ̀ yín lọ àwọn tó jù yín lọ. Ẹ̀ẹ́dìrẹ́ yí ẹ̀ lẹ́nu àjẹ́ kankan ṣe ti lẹ́jẹ̀ lẹ́nu àjẹ́ rí ni. Abẹ́ni tó tẹ̀lé plákàtì wájú tó gbéra ìlàjẹ́. Nínú àgún ní wọn ní fẹyẹ dúdú wọn pupa wọn bá wa lò fún wọn láwọn máa rí lágbó Ọlọ́run. Ẹja ṣọ́ra sí i. Mo sì máa sọ fún gbọ́n mú kékeré ẹnu lẹ́bọ́.
kẹ́nu lẹ́bọ̀ àgbàlagbà ẹnu lẹ́bọ̀ kẹ́nu má pa mí ẹnu lẹ́bọ̀ ìwà gún nípa wá sí ò nípa wá. Alágẹmọ tó yọ lẹ́ẹ̀tẹ́ ìkún pábìlì tàṣí ọ̀pọ̀lọ́ tó ń dọrẹ mọ́lẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra sí ẹ̀bẹ̀ ní pọ́nkálùkù wa. Èyí mi dín pì. Thank you, bàbá mi. Wọ́n ní a word is enough for the wise. Please. Thank you. Ìṣẹ́jú méjì mẹ́ta. Wọ́n ní máa lóhùn lọ. Àmín. Ẹ máa fi tó yín lọ. Àmín. Thank you. Bí tí mo sọ̀rọ̀ yẹn dé, ó yẹ kó yé yín. Ó ti yé mi bẹ́ẹ̀. Thank you. Ẹ ṣé mo dúpẹ́. Èmi gan tiẹ̀ tí ń. So ibi tí mò ń sọ lọ ni pé ìgbà tí mo ra lé mi ní 2017 ẹ kúkú mọ ohun tí bí mo ṣe ń sanwó ẹ̀ sí bí mo ṣe ń ṣe tí mo ṣe ń mọ̀ nǹkan téèyàn bá fẹ́ kẹ́ gbọ́ òun lẹ máa gbọ́ bẹ́ẹ̀ gbaṣẹ́ máa jókòó rẹ̀gẹ̀ tí àgàlàgà máa gansa máa balansi àga ọlọ́ngbọ́n sórí social welfare ni tí màá máa gba mùlá mi nítorí pé kí ni I don't have any rent to pay. What I'm paying presently is the council tax. It is. God will never forsake you. I thank you, Eni Jehovah. Almighty God will fight your battle. Thank you, Titila Yorama at Ibrahim. Thank you so much. So, nítorí ni àti pé mi ò gbàṣẹ́ lọ́wọ́ ẹni, mi ò gbàṣẹ́ lọ́wọ́ anybody, mi ìgbàṣẹ́ èèyàn, mi ìgbàjẹ́ lẹ́nu èèyàn, mi ìbá tèèyàn jẹ́. Torí náà ni pé ẹni tó bá lóun máa mú òní ọ̀la ló máa mú kì í ṣe nílùú tá a tiẹ̀ wà yìí tó bá gbaṣẹ́ tó ló gbaṣẹ́ iṣẹ́ tá a ti ń ṣe náà nílùú yìí 2015 lè mo dé ìlú yìí bí mo ṣe ní pension bíi ni mo ní pension ní Island international person lèmi màá gba pension ní Island màá gbà ń bí yìí mo dẹ̀ wà entitled sí social welfare nílùú yìí nífù láì ṣiṣẹ́ gbogbo àwọn tajìjọ wá ní Island ńgbà yẹn tán wá wọn ò ṣiṣẹ́ kankan wọ́n wà entitled sí council house wọ́n dẹ̀ wà entitled sí social benefit nítorí pé kí ni there is a Friday agreement treaty láàrin these two countries United Kingdom and the Republic of Ireland. So àwa gbaṣẹ́ lẹ́nu ẹ̀ tẹ́ bá gbaṣẹ́ lẹ́nu ẹ̀ àtọ̀rọ̀ jẹ́ yìí ṣiṣẹ́ láàyè o ìjọba sì máa fún mi ní ó kéré jù 2,000 pounds èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ pé mò ń ṣiṣẹ́ gan mò ń dààmú ara mi ni màá dẹ̀ máa manage 2,000 mi yẹn màá manage ẹ̀ màá dẹ̀ tún ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe nínú ẹ̀. torí náà ni pé ibi tí o ríran dé ẹlòmíì rí jù bẹ́ẹ̀ lọ o ló bá wù ẹ́ kó ṣọ́ ara ẹ bó bá wù ẹ́ kó má ṣọ́ ara ẹ wàhálà ti ẹ nìyẹn ṣùgbọ́n èmi ò gbaṣẹ́ lẹ́nu èèyàn ọkàn ò lè gbaṣẹ́ lẹ́nu mi ìgbà tó bá wù mí ni màá fi ṣẹ́ yìí sílẹ̀ àtẹni tó ń ṣe 419 àtẹni tó ń tajà burúkú tó bá tajà yẹ̀pẹ̀ ó di dandan kó gbowó òkúta. ilé bá yín ṣe competition designer mi ò ní gold mo ti tà á mo fi ṣe nǹkan tó wù mí èmi ni mo ní owó mi tí mo fi rà á èmi náà ni mo tà á tí mo dẹ̀ fowó mi ṣe nǹkan tó wù mí. So don't think tó bá gbaṣẹ́ kò ní rí mortgage ẹ̀sán it's a lie it is a lie I'm not paying a dime for any bank. Rather, I'm looking at my children. I am. So, ojuju bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi. To be honest with you, àmọ́ ní tiẹ̀ tí kò kí ń ṣe ara ẹran. But lọ ṣọ́ ara ẹ̀ kó jẹ́ k'Ọlọ́run ṣọ́ ẹ. Tí mi bá wá jẹ́ ẹ níwọ́ ní ìbá yẹn, ò ní mọ̀. Nígbà kan láyé
àwọn ọlọ́gbọ́gbọ́gbọ́rọ̀ lórí ìkànnì tó yẹ kí wọ́n bá jókòó báyìí 1k máa dúró ni tó máa ṣe fura pàpà tó máa ṣe furu pùpùpùpù ṣùgbọ́n ọlọ́run tó gé wọn tó gé àwọn wọ̀nyẹn sí wẹ́wẹ́ ṣó tí kúrò lórí ìkànnì ó kúrò ń bẹ́ẹ̀ àti gbogbo èyí tẹ̀ ń ṣe rádaràda. There are so many things ibi tá a wà ní àti time tí mi ní bá ti ráyè tí mo free díẹ̀.